Sori pa àlàyé tó pọ̀, sábà ti kó èmi ò kọ́ ní nàbà ìkà ti kó yín lọ. Ó torí àmì alájáde kú, ọlọ́pàá ò akẹ́ bàjẹ́ o. Ọ̀gá wa bébì, ọmọ sọ̀gá, wàá dúró tán, wọ́n ò ga tán. Ọlọ́pàá ẹ̀ máa dẹ̀ fún wọn yẹn. Mo ṣàkóso tẹ́lẹ̀ lọ. Èèyàn Haúsá. Ẹ tọ́jú rọ̀ wọ́n lẹ̀. Wọ́n ò gbàgbọ́ sẹ́kọ̀ọ́ lẹ́nà o. Ọlọ́pàá àgbẹ̀lájẹ o. Òkú kalẹ̀. Ẹ bó ní ilé pọ̀ máa ṣe. Ọ̀gá mi ń sírí àná. Ọmọ bá a ṣe onímọ̀lá pàṣẹ wọ́ndà. Ọ̀gá, bàbá ẹ̀ lọ́sìn máa tó. Alájí lẹ́dà tìrì o. Ọmọ bá wa sí àgbẹ̀bàjẹ́ o. Àlàbíà. Ẹ̀bùn ní ilé kú. Eléwé ní sọ́yò. Wọ́n nà bá ẹ̀kọ́ kálẹ̀ ọ̀gá. Pásọ̀ bá ń tọ́jú ìwà ọ̀nà àmáyá ó ṣẹ́kọ̀ gbogbo ọmọ ṣe ó ti lóòlù wọn lélẹ́lẹ́lẹ́ ẹ̀yìn lójú sókà ẹ̀yìn ọmọ sọ̀tà ó dé padà tó lọ́bá ó ní ọ̀nà olókù àwọn àjọ́nà ọmọ ọ̀lẹ́ lójú sókà ó sọ pé ẹ̀jẹ̀ parí pẹ́ ọlọ́sẹ̀ ọmọ ẹ̀yìn lọ́wọ́ bàbá ọmọ bàbá àtàkóró kóró kóró àtàkóró ọlọ́pàá akẹ́bà jẹ́ bọ̀ṣù ọlọ́pàá akẹ́bà jẹ́. Wọ́n ṣe gbé ìpínlẹ̀ average world closer to your doorstep òní ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún 2026 bó ṣe lọ nínú ní sókà ní àjò ní sókà. Welcome back home. Àtàkùn máa wọlé. Ọmọ àgbòsà. Àtàkùn máa wọlé. Ìyá pàtó sókà. Àtàkùn náà. Ó sọmọ bébì. Ó sọmọ òṣàgbòrò. Ó lọ sọ ẹ̀. Ó lọ sọ ẹ̀. Ọlọ́pàá kẹ́rẹ́ jẹ́ ọ̀jú. Ọlọ́pàá kẹ́rẹ́ jẹ́. Àmọ́wálẹ̀, jàmí lẹ ẹ̀ka kẹ́ ó. Èèyàn tí ó jọ mí ọ̀rọ̀ òkú lẹ́nu àti ìkọrin. Jàmí lẹ ẹ̀ka kẹ́ ó. Èèyàn tí ó jọ mí ọ̀rọ̀ òkú lẹ́nu àti ìkọrin. Àyàmọ́ mi kájọ́ra o, wáyé ló ti lé wa lábẹ́ òwe láti kékeré. Ẹ̀tíníà. Jàmí lẹ ẹ̀ka kẹ́ ó. Èèyàn tí ó jọ mí ọ̀rọ̀ òkú lẹ́nu àti ìkọrin. Àyàmọ́ mi kájọ́ra o, wáyé ló ti lé wa lábẹ́ òwe láti kékeré. Ẹ̀dá ò mọ̀ òun ẹ̀dá ọ̀pọ̀dá. Bábọ̀ oríire o. Once again, Koiki Media average world closer to your doorstep. Ẹ̀dá tí ó mọ̀ ó gbẹgbẹ ò ṣe là tó fẹ́ fi pa owó yóò lẹ́sà ẹ̀kú. Àlàó ẹ̀lẹ́ta owó rẹ̀, ó ṣe àlàó ẹ̀lẹ́ta yóò rí náà. Àkóńdáwá yìí, àkóńdìkówó, ìkówó ọ̀sà. Bàbá bàjẹ́ sọ́lá sọ́ọ̀kẹ́ owó.
èmi mọ̀ ní lábàgà ló kọ́ iná ẹjọ́ káfọ́ máa o kúlékúlé. Koiki Media will drop this at your doorstep. Ẹ bá a ṣe ẹjẹ́ kó lọ fà. Welcome back Sunday Adeyemo Igboho Show. Ekule náà bá wà lórí ìjọ ọlọ́gbọ́n. Àwọn ẹlẹ́yìn o, kúlé náà bá wà lórí àbá kákọ́ nítorí. Báyìí ni àbọ̀ máa o kúlé. Ọba tó ní, ọba tó ná, ọba tó jọ gbogbo ọba gbogbo gbọ́. Eléyìí máa ń mú bẹ́ẹ̀ o, àbọ̀ máa lòdì o. Ẹ bá a lọ́bọ̀ ẹ bá a ṣe ẹjọ́. Koiki Media bring you closer to your doorstep. Òní ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún 2026. Alamọ̀kú gánà, ó ṣe àlàó ìlẹ́dà máa wọlé o. Ẹgbẹ́ bàbá òyìnbá yóò ṣe, alamọ̀ ìlẹ́dà kò kalẹ̀ ó ṣe wo. Alamọ̀, ọlọ́lọ́dọ̀ náà o, alamọ̀ àdébí, ní bàbá òyìnbá rí, alamọ̀ àdébí o. Ìlẹ́dà yóò ṣe. Ọ̀gá aláyà tí tó kàrà bá, ọ̀gá aláyà tí tó kàrà bá. Ọ̀gá aláyà tí tó kàrà bá, alamọ̀. Ọ̀gá aláyà tí tó kàrà bá. Welcome back Igboho Show. Tó dàbọ̀. Ọ̀gá aláyà tí tó kàrà bá o, tó kàrà bá. Ọ̀gá aláyà tí tó kàrà bá o. Ọ̀gẹ̀dẹ̀ òṣèkùn bí ọ̀pẹ, ọkàn fẹ́ràn bí èkó. Ọ̀gá aláyà tí tó kàrà bá o. Àwọn sẹ́lò, bàbá kú sáájú òsì tí kì í dojú kiri. Adé òsì tí kì í dojú kiri. Àlàmọ́. Bàbá ìdá àlàmọ́ bèbí o. Àlàmọ́ bèbí o. Akọrin jẹ ní ìjẹ̀kọ̀rí. Ọ̀làbùkọ́ lọ́mọ pàápàá lẹ́yìn o. Tọ́lá àbànà àti ìdílé. Àtọ̀nàdá wọ́n fi láyé àti àtọ̀nàdá. Àlàmọ́ wọ́n mẹ́wúrẹ́ dúdú. Wọ́n fẹ́ fi bọ́ kó wá ẹ̀hán. Àlàmọ́ adé. Bàbá ìyá, ọwọ́ náà máa ń tọ̀ bọ̀lọ̀jọ̀ wọ́n fẹ́ fi ìyàbọ̀ díẹ̀ tù. Àlàmọ́ adé mi. Ẹ̀dá ọ̀tún ògbà bòde, wọ́n má ṣe ẹgbẹ́ mi rẹ̀. Àlàmọ́ adé mi. Bàbá ìyá yóò jọ ṣe bí aláàrú lóyìnbó. Ó lè jẹ́ bí àrẹ́gbọ̀n ọ̀rọ̀dà wa. Àlàmọ́ ọlọ́mọ bá ti jẹ́jẹ́. Àlàmọ́ adé mi kò ṣe olúgbẹ́, adé mi àtọ̀. Alfa. Wọ́n ti bẹ́ẹ̀. Ọ̀gá ẹlẹ́sìn funfun. Ọ̀gá wà ń bẹ̀. Ó wà lógó Ìbàdàn. Ọkọ̀ ń bẹ̀ ni. Àní ọ̀sánkà ọmọ ìrìn tó bá ṣe bí ọgbà. Àtẹ̀yọ́gà. Àníbíyèrè ọmọ pàṣẹ. Ìròdì ọ̀gá kíkà wọn láyà. Ọwọ́ sẹ̀. Pàṣẹ dé. Ìgàdìgàdì. Ohun tó bá ń wọ̀ ní gọ́sọ̀. Sàgàdé. Ohun tó bá ń wọ̀ ní gọ́sọ̀. Ìgàdìgàdì. Sàgàdé. Ohun tó bá ń wọ̀ ní gọ́sọ̀. Àtẹ̀yọ́gà. Koiki Media bring you closer to your doorstep. Wọ́n ṣe kí ni? Arizona,
Sísì kan ti ráì, ojú ti rẹ̀, dípò kò dára. Àwọn ti kú kò dára. Ẹsẹ̀ ti bọ̀ kò dára. Yàtọ̀ láti bọ́ọ̀sì kò dára. Jàmọ́kí àti Zaga ẹ̀rù púpọ̀ ní Zaga. Olóṣèpọ̀ ní street. Ẹ̀rù púpọ̀ ní garage. Jàmọ́kí àti Zaga. Ẹ̀rù púpọ̀ ní Zaga. Léwọ̀n after that one ó kúrò sí. Alájọ́ ni. Léwọ̀n Zaga ni wọ́n bẹ̀. Léwọ̀n Zaga ni wọ́n bẹ̀. Àdúgbò ìgbò pàtó wúwo ṣe ń kàwé ìjọba àlùfáàsánwó ní wọn sáyà lójú wa ọ̀ṣọ́ ìwà àdúgbò kàwé ṣòwò ṣàrí ajá máa ń lọ́wọ́ àdúgbò ọ̀gá wúwo tó ń kàwé àjàgbé àwọn olóògbé àwọn àṣẹjá àwọn àṣẹjá tó ń bá àìrọ̀pọ̀nlẹ̀ ọ̀gá oríṣiríṣi ọ̀gá wa ọlọ́sẹ̀ arógun máṣà Sunday Igboho bàbá ló ní Odùduwà o arógun máṣà gbogbo Odùduwà gbogbo Ìbàdàn àdàbí àzáyà náà ń gbé ní tó bá ṣe pé ọgbà àkóyídájà àníbí ọmọ Paso. Èmi dẹ̀ sún ìdí ẹja pẹ̀lú. Lédà ló kó bẹ́ẹ̀, wọ́n kó bẹ́ẹ̀ jọ. Ayé sọ́jà. Welcome back, Sunday DMA Busha. Koiki Media Bridge workers at your doorstep. Òní ní February 15, 2026. Junction Sokalawa. Olóògbé akẹ́ máa ń jẹ ooo. Ọlọ́pẹ́ tí wọ́n ẹ̀ lára wọn. Èyí náà bá ọmọlẹ̀ o.
Koiki Media bring you closer to your doorstep. Àwọn tí bàbá yín dà nìyẹn. Àti Táíwò ọ̀gá ńlá. Àti Táíwò Paso. Police officer ni wọ́n wọ òní parọ́ fún owó náà wọ́n Paso ni àti Táíwò. Sáyẹ̀lẹ̀. Tí láti fi lọ́ bá rí wọn ó dá wọn wá dá àti Táíwò ẹtún dúdú. Àti Táíwò police officer ni wọ́n wọ dájú bí wọ́n dá wọn mọ̀ pé àwọn ilé ọkùnrin tó fún Paso ọkùnrin tó fún tẹ́tẹ́ ọkùnrin tó fún ọlọ́gbẹ́ olórin alàmọ́ ogúnlé sílẹ̀ kẹba ìjọ ọlọ́mọ ẹ̀. òyìnlọ́mọ tí a kẹ́ bá jọ ọlọ́gbẹ́ ìmọ̀lẹ́ alàmọ́ ogúnlé. ọlọ́gbọ́n ti rí ìmọ̀lẹ́lẹ́ kẹ́míkò ìkálẹ̀. Koiki Media bring you closer to your doorstep. Welcome back, Igboho Oòṣà. Bó ṣe ń lọ ní. Oyinlọ́mọ àlàmú ìmọ̀lẹ̀ ẹ̀yọ́ ogúnlé. Bó ṣe ń lọ ní junction Soka Ìbàdàn. Oyinlọ́mọ tí rí akẹ́bà ìjẹmọ́lẹ̀ òdọ́fẹ́. Oyinlọ́mọ láti rẹ̀ tí mọ́lẹ̀ òwúlé. Oyinlọ́mọ láti rẹ̀. Ọlọ́pẹ́ tí mọ́ra ẹ̀kọ́ ẹ̀wọ̀. Ọlọ́pẹ́ tí mọ́ra tí wọ́n. Ọmọ ọba sí ẹ̀rọ ìjímọ̀ àwọ̀. Alámú ìmọ́lẹ̀ ẹ̀rùjẹ ìtẹ́lẹ̀ tógó. Ẹ̀ẹ́sẹ̀ ni ọlọ́pẹ́ ìbánà bí mọ́lá ẹ̀dẹ̀gbọ́ òwúlé. Ẹ̀ẹ́sẹ̀ ni ọtí rí mọ́lẹ̀. Bí mo ṣe gbẹ́gbẹ́ aláyé wọ́n ti di ìgbò Sunday tí mọ́lẹ̀ o. Everybody ló ń jubilate o. Ní gbogbo Nàìjíríà ṣe bá gbé Ìgbòho bàbá Dámíà ó ti gbọ́dọ̀ dé gbogbo tí mọ́lẹ̀ ló ń jubilate o. Gbogbo èèyàn mọ́lẹ̀ lọ́dúnú. Bí gbogbo èèyàn làwọn ìrìn àbọ̀ ṣe ń dúpẹ́ bọ́dún náà tí àjẹbà ìjàlá wọn làwọn náà dúró.
àìmọye. Once again, Koiki Media bring the word closer. Welcome back, Sunday Adeyemo Igboho. Ọlọ́gbọ́n gbọ́dọ̀ àti ìmọ̀ ẹ̀rọ gbónúgbóró. Pé bàbá náà ti dé o. Igboho Sunday mọ́ òun o. Ẹni tó dùn mọ́ ìmọ̀ ẹ̀wọ̀n dùnú ọlọ́pẹ́. Àwọn tí ò ní mọ̀ tí rí mọ̀ ẹ̀wọ̀n dùnú. Sọ́mọ́ dùnú lójú ayé bánà bí ọyìn rà fọ́bá bọ́ sẹ́yìn. Tó bá ṣe ní ìyàlàmú àti wọn náà dájọ́. Igboho bàbá dání wẹ̀kọ́ bá àgàdé o. Ọlọ́gbẹ́tìrì mọ́lẹ̀ yàrá fún ogúnlé. Lóyún lọ́mọ náà mọ́ra mọ́ bàbá dámì Igboho. Welcome back Igboho nation. Àwọn akọ́dúgbò bánà bí yìí náà ìṣọ̀lọ́. Ọjọ́ ìkọ́kọ́ ṣe kìíní kan tí àgẹ́wà ìjọ ọlọ́gbẹ́gbọ́lé torí bàbá dámì yàrá fún bákú. Ẹ̀bá ní pé ọ̀tá lè máa bà mí jẹ́, Olúwa tún mi ṣe, ẹni tó lúwà bá ti gbé ga tó máa dẹ̀sẹ́ ní tó lè bá jẹ́. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ọlọ́gàdé ọ̀tá lè máa bà mí jẹ́, Olúwa tún mi ṣe, ẹni lọ́lúwà bá ti gbéga kò máa dé sẹ́ni tó lè bá jẹ́. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ọlọ́gàdé ọ̀tá lè máa bà mí jẹ́. Olúwa tún mi ṣe, ẹni tọ́lúwà bá ti gbẹ́ga kò máa dé sẹ́ni tó lè máa jẹ́. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró.
Àjànàkú kẹjẹ mórí ìjọsìn ọlọ́gbẹ́. Àjànàkú ó kọjá ẹranko mórí ìjọsìn ọlọ́gbẹ́. Ṣé níwájú ọ̀gá tó dẹ̀gbẹ́? Kò sẹ́ńtì ọ̀mọ̀. Pàṣẹ dúdú. Ó yàtọ̀ sí gbogbo tí yàtọ̀ bá ń jalà mọ́ tó bá sọ fún ẹ dáadáa. Èjìká ó papọ̀ morókú. Ẹgbẹ́ná èjìká pẹ̀lú orókún wọ́n yàtọ̀. Ìtọ́lọ́hún bá fẹ́ yàtọ̀ sí ìtọ́lọ́hún òfẹ́ òtírí akẹ́bà ìgbà làwọn ẹjọ́ kọ́ ẹ̀wọ̀n dáadáa. Welcome back to Gosa. Eré tèmi ó tírí akẹ́bà jẹ́. Ẹ bá a ṣí ẹ bá a lọ́ọ̀bù ẹ̀jọ́. Àwọn aṣọwé kọ́ba fún bàbá wa lẹ́gbẹ̀rẹ́ Ìgbòho Sunday orúkọ là ń pẹ́ni ọlá ẹni tọ́lá mọ́sà lẹ́sà orúkọ là ń pè wọ́n ó tírí akẹ́bà ìjà lámú ìlọ. Ìgbòho Sunday o. Owó bàbá ẹ̀dá mi ò mọ̀ ṣe. Ẹgbẹ́ná adúgbò lọ́wọ́ bàbá wa jẹ́nẹ́rà bàbá gbogbo Nàìjíríà. President Bola Ahmed ọmọ Tinubu ọmọ olóde ti adúgbò lọ́wọ́ yìí. Adúgbò fún àgbáyé tó ẹgbẹ́ dáadáa tí ìyá kẹfà ìjàlàbọ̀ yìí lọ. Adúgbò lọ́wọ́ bàbá wa president bàbá wa Tinubu ọmọ olódòdó adúgbò lọ́wọ́ yín for understanding àgbọ́yé. Bàbá wa rí pé kó lè dá kó lè dé fún wọn kó lè jọ ọ̀rọ̀ wa lọ́rùn. Gbogbo àwọn ọmọ Òdùà. Àdúgbò wọ́n ní pé kó lè jọrọ gbogbo wa lọ́rùn. Wọ́n wá ní pé kẹ́yìn ti gbowó nation kẹ́yìn mọ̀ pé aláṣíwájú dáadáa alólórí dáadáa ní Nàìjíríà. Tó bá ń lé sí ìbára ló bá wí. Odó jẹ́ kó gbàriwo àti ẹ̀kẹ́ máa jalàmọ́ ilẹ̀ lórí ọ̀gá Sunday ní kò. Sábà dúpẹ́ ọgbọ́n òtọ́. Àdúgbò lọ́wọ́ gbogbo House of Assembly. Ìyẹn gbogbo ti Nàìjíríà. Nígbà dúpẹ́, wàá dúpẹ́ lọ́wọ́ bàbá wa, Olúbàdàn, Ọ̀fìbàdàn láà, kábíyèsí,
ọba wa àṣírí adéọ̀lú fàmí ládọjà orúkọ náà pọ̀pọ̀ládé sí gbọ́dọ̀ ilé sí gbọ́dọ̀ yìí lórúkọ tí ní ake bàgànà máa má tẹ̀lé nínú bàbá. adéọ̀lú àṣírí ọ̀hún. Olúmọ̀nà àdúgbò yìí. Gbogbo àtìlẹ́yìn àti bẹ́ẹ̀ ṣe dúró lórí ìpọ̀wọ́ Sunday. Owó bàbá Dẹ́rì. Àṣẹ kápẹ́nì kan tẹ̀lé ìrọ̀lọ́wọ́ ọlọ́pẹ́ olórí òkúpọ̀ náà ti gbà. Èèyàn mi tó tọ́ bẹ́ẹ̀ ṣe èèyàn mi máa ń ronú méjì yẹn lọ́wọ́. Àmọ́ ní àdúgbò ilẹ̀ máa gbé lọ́wọ́ gbogbo ẹ̀yẹ yàn. Wọ́n dàbí pé lọ́wọ́ gbogbo ẹ̀yin fẹ́ wa lóyà ní ọ̀gá wa Ìgbòho Sunday ní gbogbo ìgbà tí gbogbo kan ṣẹlẹ̀ fọ́gá wa òbí sílé adúgbò lọ́wọ́ yín gbogbo ọmọ tẹ́ wúlò fún Ìgbòho Sunday ojúlùmọ̀ ọ̀rẹ́ ẹbí àdúgbò ẹ̀yin ti Nàìjíríà ẹ̀yin ti bọ́ọ̀lù. Ẹ̀yin tètè pọ̀ ṣe ẹ̀yin ti London ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti Jámánì ẹ̀yin ti Kútọ́nù lẹ́gbàgbọ́ ẹ̀yin ti Loma ẹ̀yin ti Gbàgbọ́lò ẹ̀yin ti Àjọṣe. Ẹ̀bẹ̀ ni ọba ọ̀ka ilẹ̀ máa ń kú tí wọ́n ti máa gbà lọ́pọ̀ lọ. Ọ̀tá lè máa bàbí dé. Oníwájú mi ń ṣe ẹni tó ní wọn máa fi gbé dàbí wọn lè sẹ́ni tó lè bá Sorry, are you here? Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ ní Soka Ìbàdàn níbi welcome back olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá sí àyè Nado. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ bá ṣe ẹ jẹ́ kó lọ fà. Ẹ bá ṣe ẹ jọ. Bó ṣe lọ ní Soka Ìbàdàn sí àyè welcome back Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Òní ní February 15, 2026.
àwọn ọ̀sán pé àwọn àkọ́kọ́ yìí kò sọ ọ́dẹ lọ. àbí má fi ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi sí ọkọ̀ rí. sọ̀rọ̀ sọ̀rọ̀ sí wọ́n má ṣe bẹ́ẹ̀ ìjọba làwọn ìlú ìpínlẹ̀ àti nígbà lọ́wọ́ gbogbo ẹ̀yà tí bọ́túbọ́ fẹ́ nípa lọ síwájú. Padà sórí president ọmọlédè jẹ́ Kwadosi ní bàbá Ìṣẹ́gun Tinubu. ọmọlédè òde Tinubu ẹkú wà lókè yìí o. ọmọlédè òde. Igbohosa, Sunday Adeyemo Igbohosa, welcome back home. Koiki Media brings one closer to your doorstep. Tinubu ẹkún àdó ti fọ́ndọ̀ yìí o. ọmọ olóró. Bàbílẹ́dọ̀ ọjà ẹkún àdó ti wá kábíyèsí Olúbàdàn Ìbàdàn wá. Kábíyèsí òwe ọba adé ọ̀dọ́ ọmọládọ̀ ọ̀dàyẹ iṣẹ́ àdúgbò. Ọmọládọ̀ òde adúpẹ́ lórí Sunday yìí o. Adúpẹ́ ikọ̀ Sunday fún wọ̀lú o. ọmọ olódò. Ikọ̀ Sunday fún wọ̀lú dé o. ọmọ olódò. Ẹ̀jẹ̀ máa lò lẹ́kọ̀ọ́ Sunday wọ̀lú o. Àlàyé kún fọ́dún bọ́ yìí sọ yìí mọ́. Ìgbà Sunday, ọmọ Tinubu, ọmọ Bọ́lá Ahmed, ọmọ Tinubu, ìgbà Sunday. Ó ní ọmọ lọ́dọ̀ọ̀dọ̀, ọmọ lọ́dọ̀ọ̀dọ̀ Tinubu ẹkú àdó. Sunday, ó bàbá dárìn Ìgbòho, ó ná ọmọ ní Bọ́lá Ahmed, ọmọ Tinubu, ọmọ lọ́dọ̀ọ̀dẹ Tinubu.
gbogbo Ọ̀yọ́ ṣe gbogbo Nàìjíríà ká dúpẹ́ lọ́yìn. Ìsẹ̀mẹ́rì President Fani ọmọ Tinubu Bọ́lá Ahmed ọmọ olódòdè adúpẹ́ fún àdó tiwa o ọmọ olódòdè. Bọ́lájáde ti ní ìmọ̀lẹ̀ yìí ọmọ olódòdè. Àlàmú ìmọ̀lẹ̀ yìí o ọmọ olódòdè. Àlàmú lóyìn dàrú ọmọ olódòdè. Ọmọ ọlọ́pẹ́ tẹ́lẹ̀ mẹ́jọ ọmọ olódòdè. Ọmọdé làmú pẹ́ tẹ́lẹ̀ mẹ́jọ ọmọ olódòdè. Ọmọ tí mo yẹ ní sọ̀rọ̀ ọmọ olódòdè. Àlàmú lóyìn dàrú kílọ̀ ọmọ olódòdè. Ẹ̀mọ̀ kú àdó tiwa o ọmọ olódòdè. Ọmọ olódòdè. Ọmọ olódòdè bá mi ẹ̀kú àdó tìyí o ọmọ olódòdè. Ẹ̀mọ̀ kú àdó tìyí bẹ́ẹ̀ sẹ́nu ọmọ olódòdè. Oya atakoro olóòlù ọba sídi ẹ oyinlọmọ ìmọ̀lẹ̀ ẹ̀dùnà. Bàbá ẹjọ́ tírí ilé làzọ pé ṣe kan ẹ̀ṣẹ̀ ẹ̀yìn tí Nàìjíríà àdúgbò àdúgbò lábùkọ àtọmọ́lá nọmba lọ́dà nọmba. Welcome back to Daddy M. Bosa. Koiki Media brings the world closer to your doorstep. Òní ni February 15, 2026. Ayẹyẹ àpábí ọlọ́gbẹ́ tí rí mọ́lẹ̀ àwọn èèyàn rẹ̀ tí wọ́n kì í ṣe rọ̀ òun ni. Ọmọ ṣàtàgé àtàkọ́rọ̀ ọ̀dọ́ àdó ọmọ kan sọ́dẹ̀ ìwọ́síkà. Koiki Media brings the world closer to your doorstep. Ọlọ́dún tí mo máa ń lára wọn, mo ṣe yí láàrin ìfọ́lẹ̀ òun. Ọlọ́dún tí wọ́n kẹ́ máa jára wọn.
nítorí bàbá dáhùn èèmọ lọ́jà ṣẹlẹ̀ èèmọ. ẹgbẹ́ náà sọ́jà kírun kọ́ bàbá Sunday kọ́ àánú. Sọ́jà kírun kọ́ Sunday kó wà lóde ní gbogbo ọmọ mọ̀. lọ́jọ́ kan wà ronú gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn tí rẹ̀ jẹ́ máa jọ lọ́mọ pé ẹ̀ka lọ ṣeré fún wọn. kájẹ́ kí gbogbo èèyàn ọmọ ọ̀pọ̀túndé. a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo èèyàn kọ́ mọ́ dáadáa ní. pé mo bàbá dáa ní ìdílé. ọba síwájú jàgà máa bí ibà ní Tinubu. Oyè kájé kọ́mọ̀
bàbá Tinubu ti dé o. Ṣé wọ́n ń bẹ́ ní àná pẹ̀lú ẹ̀rẹ́ sọ fún mi o? Ó yẹ dájú kọ́mọ̀ pé ọmọ Olúbàdàn ti dé o. Ọmọ bàbá mi àṣírí mi ládọjà. Ó yẹ dájú kọ́mọ̀ pé ọ̀rẹ́ àwọn kọmíṣọ́nà ṣe ó ti dé. Ó yẹ dájú kọ́mọ̀ pé ọ̀rẹ́ àwọn ọ̀gá ṣe ká ó ti padà dé. Ó yẹ dájú kọ́mọ̀ pé ọ̀rẹ́ aráàlú ti padà dé o. Ẹjọ́ wọn lọ́gbọ́ ó yẹ dájú kẹ́mọ̀ ẹ̀dá yẹn bá ti dé ẹni gbogbo olùgbọ́ ti dé Ìgbòho bàbá Dámì pẹ̀lẹ́pẹ̀lúkẹ́ àtànà fún kọjá borí kọfìrí sàá abẹ́rẹ́ èrè ẹ̀dá sọ fún àárẹ̀ èrè tíra kẹ́mà ìjàlá bó tó lọ lọ. Ẹ fi wájú lọ sílẹ̀ ẹ̀gún rẹ̀. Ẹjọ́ kan dé báyìí náà, ẹjọ́ kan dúró, olùgbọ́dọ̀ pọ̀ lórí stage. Ẹjọ́ kan dúró báyìí náà, ẹjọ́ kan dúró, ọ̀gá ti wà ní mí, bàbá ti wà ní mí. Máa ń lẹ̀, àṣekú máa ń lẹ̀ ní Ọ̀yọ́ stage. Ọjọ́ wo. Àgbàdo àrà ọmọ ìgbòho sọ́kùn nínú bàbá dàbí kọ́nà látò gbogbo yìí náà gbórí wọlé Ìgbòho bàbá dání yẹn máa ń ṣe bàbá dání ilẹ̀ òhòrò Ìgbòho sọ́kùn lọ́dọ̀ mi. Ọmọ bàbí Tinubu ọmọ ọjọ́ náà kó mọ̀ ọmọ ìlú. Oyè dúró ẹjọ́ wọlé pátápátá wọlé pátápátá. Oyè Ìgbòho Sunday wọ́n ní kí n kọrin kan fún president ọmọ olódò òde wà ní ọjọ́ náà kó mọ̀ ọmọ ìṣèlú. Ọmọ olódò òde wà á tún ṣe é bí ìsìn o. Ọmọ olódò òde. Ọmọ olódò òde. Ọgbà lórí bọ́lú tóbi lókè sọ́kú. Ọmọ olódò òde. Ẹ̀mọ̀ kú wà lóòtì wá owó. Ọmọ olódò òde. President Mọ̀mí Bọ́lá Ahmed ọmọ Tinubu bàbá Ìgbòho Sunday ọmọ olódò òde ẹ̀mọ̀ kú wà lóòtì Ìgbòho ọmọ olódò òde.
lọ́wọ́ bá mi sẹ́ńdẹ́rì. Mo ní adé, mo ní adúgbò lọ́wọ́ bá mi Tinubu. Olódòdè, ọmọ olódòdè, ẹkú àdúró tiwa o, ọmọ olódòdè. Ìbọn sọ́dẹ̀ fún wọ̀lúdé o, ọmọ olódòdè. Ìbọn sọ́dẹ̀ o, ọmọ olódòdè. Ọmọ gbòòsà ẹ̀kọ́ ọdún ó sì gbà pàkódó pàkó ọmọ olódòdè ìbò ilẹ̀ Sunday o ọmọ olódòdè ọmọ adéwọlú kábíyèsí o ọmọ olódòdè. Megalabes báwo lè ṣe bọ̀bọ̀ àṣekú ẹ̀kọ́ àdóòtì gbogbo yẹn ṣe gan ẹ̀kú àdóòtì ìbò ọmọ olódòdè. Ọkọ̀ Fúlàní màrí o ọmọ olódòdè. Kábíyèsí ọba àkúrọ̀ yọ níwájú ọba tó wá bá. Ọ̀gbọ́n tóbu alábàájí Oòduà Ìgbòho Oòduà ọmọ olódòdè náà rè o ọmọ olódòdè. Owó ọkọ̀ ọ̀bọ̀ owó ọkọ̀ tó yàn sí ní Canada owó bàbá dání ọmọ olódòdè bàtà sọ́lá yẹn náà rè o. Ọmọ àfọwọ́ ibi ìtọ́jọ́ lóòótọ́ ìjọ sí àwọn olódòdè. Ìgbòho ayé ń bẹ́ẹ̀ ní ìsẹ̀yìn onírògùn àbùsẹ́gun Ìgbòho ayé ń bẹ́ẹ̀ ní ìsẹ̀yìn onírògùn àbùsẹ́gun. Alábàdí erékọ̀ náà borí kan kiri ọ̀kún tóbù Òkútì ọmọ lọ́dọ̀ọ̀dẹ ọmọ Tinubu yẹn náà rẹ̀ kókó láti ìgbòtòdú ọmọ kú wá dóòdì ìgbò ọmọ olódòdè. Àwọn ti gbogbo gbogbo láti gbogbo ẹ máa tọ́jú kaná pẹ́sidẹ́ntì tí ó yẹ wọ́n náwó ọmọ Tinubu yẹn náà rẹ̀ ọmọ olódòdè. Ìnáwó lọ́dà gbogbo tó tọ́nu ọmọ olódòdè. Sunday ọ̀rọ̀ yíyó ẹni bàbá sọ̀rọ̀ yíyó ẹni sẹ́ńsì tó borí gbé. Ọ̀rọ̀ yíyó ẹni bàbá sọ̀rọ̀ yíyó ẹni sẹ́ńsì tó borí gbé. Bóyá nẹ́sà ó Megalabes 2027 ọjọ́ Monday ó Megalabes ọdún náà. Ọ̀rọ̀ yé ìbò yé ẹni bàbá wa dìbò yìí o a ní fẹ́ǹsì tó borí gbé. Ìbò yé ẹni bàbá wa dìbò yìí o.
sẹ́ni kò borí pé. Twenty seven, ó kọ̀kẹ́lẹ́ náà, àṣekú, ó lọ́sọ̀, ẹ máa tọ́jú ìgbó, ọmọ president, ọmọ màmí kábíyèsí, Adéwọ̀lú, Arújàwá. Bàbá Bóyè, Headmaster, Bàbá Bóyè, ọ̀rọ̀ yíyó, ìbò yíyó, a ní bàbá ìbò yíyó, a ní sẹ́ńtì tó borí pé. Ìbò yíyó, a ní bàbá ìbò yíyó, a ní sẹ́ńtì tó borí pé. Ṣé bọ̀bọ̀ ọmọ sì tó? Ọmọ bá ṣe bú. Ọmọ bá mi ìgbó. Ọmọ president. Ọmọ bá mi jẹgàmá Tinubu. Àwọn ti kú tọ̀nù túnú. Kókó. Ìbò yíyọ. 2027 ọmọ ìbò yíyó ẹni bàbá wa ní ìbò yíyó ẹni sẹ́ni kò borí pé. Ìbò yíyó ẹni bàbá ìbò yíyó ẹni sẹ́ni kò borí pé. Ó yá ẹ̀jẹ̀ mi yẹ kí n tọ́. Ọjọ́ mi ní yẹ kí n gbọ́. Ìgbò Sunday, bàbá mi oyin, èyí ọkùnrin mọ́lẹ̀ mi. Ìgbò bàbá náwó, ẹwà ọmọ Tinubu, ẹwà ọmọ olóbodè, ọmọ pẹ́sidẹ̀ntì 2027, tí ẹ ń ṣe yìí ti mọ́ lọ́nà. Ọlọ́run lórí bẹ́ẹ̀, Ìgbò bàbá dàbí o, aráàlú wọn fẹ́ràn ẹ, aráàlú wọn fẹ́ràn ẹ, èmi gan mo fẹ́ràn ẹ, lọ́ba níjòyè fẹ́ràn ẹ, pẹ́sídẹ̀ntì wọn fẹ́ràn ẹ, ọjọ́ mímí yẹ kí n gbọ́. Bàbá yóò tóbi lọ́dọ̀ mi o, bàbá Jíbó. Jíbó yóò dé sọ̀rọ̀, bàbá Jíbó. Jíbó yóò dé sọ̀rọ̀, ọjọ́ tí mi yẹ kí n gbọ́. Ẹjọ́ ọ̀nà àṣekú nínú Ọ̀yọ́ ṣe ọ̀kẹ́ gbogbo ọlọ́kọ̀ tó máa ń ṣe tó wọ́n ṣe àṣekú. Ọmọ bàbá nígbà àṣekú nínú ọ̀gá onímọ́tò Ọ̀yọ́ ṣe gbọ́ ọ̀nà ìfẹ́ ṣe ìbò àríyá dùnú aráyé. Ìbò àríyá lọ́rùn yọ̀lẹ́ inú wa dùn àdúgbò. Ìbò àríyá lọ́rùn yọ̀lẹ́ inú wa dùn àdúgbò. Ọmọ jẹjẹrẹ ìgbó àríyá òun àdúgbò gbogbo. Ìgbó bàbá Jíbó ẹgbẹ́ pàṣẹ. Ó torí gbogbo lé. Báwo fojú ọ̀rọ̀ nínú ṣe. Ṣé pọ̀pọ̀ yóò fi pé ìwọ́jú bára mú? Ọ̀fà nìyẹn. Ọmọ àṣekú Ọ̀yọ́ ṣe ó pẹ̀kẹ̀rẹ̀ níbẹ̀ ó yà pẹ̀kẹ̀rẹ̀. Pẹ̀kẹ̀rẹ̀ ẹ̀mí ṣe ó kọ̀ ó kẹ̀ àdé.
president tó bẹ̀bẹ̀ kọ́ra àmọ́ olè o ṣé pọ̀pọ̀ ọmọ ọmọ mọ́ o. Mo ní bàbá lówó lówó mọ̀ ṣe àrí àgbẹ̀kọ̀ ọ̀rọ̀ àbá kọ́lé àmẹ́dà. Àánú mọ̀ olè gbogbo sójà ọkọ ẹlẹ́yọ̀ mọ̀ ṣe my president bàbá náà mọ̀lẹ̀ yóò mọ̀ ṣe mọ́ nígbà ẹ̀fọ́ àtọ́wọ́sì ẹ̀rọ ń tọ́ àwọn ọ̀ṣẹ́ mọ́. Gbẹ̀gẹ̀lẹ̀ mẹ́sàn-án ó gbọ́ ó tẹ̀ dìde gbẹ̀gẹ̀lẹ̀. Ọmọ president, ọmọ bàbá Tinubu, ọmọ aṣáájú, ọmọ olóògbé ọ̀gá, ọmọ ọ̀gá, ọlọ́sẹ̀, Ìgbòho láìpẹ́ ọ̀dọ̀ ìgbésẹ̀. Bóyá Ìgbòho bá nígbà ọlọ́sẹ̀. Bàbá Dádì, òní gbọ́ní ọ̀run. Àṣekú, ó yá wọn ní sọ fóun náà àrí mọ́. Àtàkóró ẹni máa mẹ́rin òun kò ó yá gbàgàrà náà, máa bí ìgbó, sílẹ̀ sọ́ọ́ fi òfin ọmọ rẹ̀. Ìrè sọ́bí òsán ìpò ọmọ síwájú mọ̀ ọmọ ìlú oṣù ọmọ gàgà máa tún ná. Kó owó gbé máa ń wò náà yé kó tó ní ìwé ògbé ṣe gbà ó. Ṣé ọmọ sáré sí ìwé ìlú ìbùsọ̀? Aló bàbá ìgbà òní ìgbà òhò lọ́wọ́ tó ní ọmọ ìlú ọmọ sọ́nà. Ọlọ́gbà akẹ́rẹ́bà àjọṣe náà. Báàbí ìgbà ọmọdé ní ẹgbùgbà òyìnṣẹ́. Ọlọ́gbà tí ọjọba ìgbàlá mọ́. Ìfowó bàbá dánú ìlú mọ̀jọ́. Adé Fàbọ́sà, Òòṣà, ó náà ó máa ní ìgbòho, ó náà ó gbòho, ọlọ́gbẹ́ tí ìmọ̀ nàyàrá mọ́. Agbóhódé, gbogbo wọn náà ń gbọ́ torí wà lọ́mọ onímọ̀ náà. Ìgbòho Nẹ́sà, ọmọ síwájú, ọmọ jẹjọba, àṣekú, ọ̀tọ̀ onímọ́tò, lọ́yà state. Ọmọ ọtí rí mo lọ, ó pẹ̀tẹ̀ lọ́nà ìṣẹ̀ṣẹ̀. Lórí bá ń fẹ́ mú. Bákẹ́lẹ́, mo dábàá sí ibà ó. Ìfọwọ́ sọ́dọ̀ yìí bàbá Dání, akóredé ọlá gáàsì. Ó náà bá mi kówó, akóredé ọlá gáàsì, ọmọ ṣẹ́gbẹ́ náà. Ẹ máa tọ́jú, máa kọ́lé. Alága gbogbo àgbẹ̀kọ́yà president gbogbo àgbẹ̀kọ́yà máa ń kọ́lé àmì ẹ̀dùnmọ̀ṣe ìlọ́kẹ́ máa ga ọ̀fẹ́ṣe ọwọ́ kúrèdé pàpá ọ̀hólò lọ́jọ́ àìdẹ́ṣe náà. Ìgbò àwọn tó fẹ́ wàhálà wájọ́ fẹ́. Èèyàn tó fẹ́ yá nígbà ẹ̀ṣẹ̀ o, wọ́n náà bá ti fẹ́ wà lóṣèlú ṣe o. Àwọn tó bá wà lọ́wọ́ bá àṣekú. Èèyàn tó bá wà nígbà ẹ̀ṣẹ̀ o, ó pẹ̀tẹ̀ lọ débẹ̀.
mi ìta nínú Yorùbá ṣe akóredó rajà akóredó wà akóredó wà wọ́n fi mọ̀yàn ó mọ̀yàn akóredó rajà wọ́n kà ó ṣe mọ̀ náà. Ìgbò ojú ti dé ẹgbẹ́ fún ẹgbẹ́ fún. Ẹgbẹ́ fún bàbá Ádámì tẹ̀lé lówó lè. Ẹgbẹ́ fún tó sọ̀ndé tẹ̀lé lówó náà. Ọ̀gá gbogbo ní mọ́tò ọ̀rọ̀ ṣe ọ̀gá wà yóò ṣe lọ pọ̀ ọ̀múlé tí wọ́n lọ náà máa ṣe ẹgbẹ́ òmùlẹ̀ dáhùn. Àṣekú àti fẹnubọ̀ ti rí àkérò àjẹlógbógbólé àti fẹnubọ̀ kò sọ fún nípa owó ọ̀dẹ́ máa ń hó bẹ̀rẹ̀ sí bàbá sọ̀rọ̀ gbogbo yébọ̀ mọ̀tò. Ojúbọ kọ́lá bá kọ́lákọ́lá bá ojúbọ kọ́lákọ́lá bá ọmọ ti fowó aláfi sáájú fọ́ọ̀s máa ń lẹ̀ sáájú fọ́ọ̀s tó máa ń lẹ̀ ẹ̀mí ṣe. Ìwé kébù ọ̀sán bàbá sọ̀rọ̀ mẹ́gbọ́. Ìgbòho bàbá dámì yóò bọ̀ dé. Ẹ̀sọ̀ mọ̀ ń bọ̀ ẹ̀gbọ́n. Ọ̀nà ìyá ṣe lọ́gbọ̀n pàdé, ẹgbẹ̀rún wọ́n yí kò rọ́. Bàbá jẹ́ ìrẹ̀lẹ̀ ìgbọ́. Bàbá lè sáré ìgbọ́. Àbúrò lè sọ lága àgbẹ̀ ìyàgbọ́n ọ̀nà ìmọ̀jẹ́. Ojúbọ̀ fọ́lọ́mọ́ àtiwájú wọ́n ẹ̀tọ́ ọ̀gá gbogbo ní mọ́tò ilé ọ̀rọ̀ ṣe ọ̀gá gbogbo ní mọ́tò Aláàjì Ìgbòho ti sọ bẹ́ẹ̀ òòṣà Ìgbòho ti sọ bẹ́ẹ̀ ọkọ̀ Ìgbòho ti sọ bẹ́ẹ̀ àwọn aládùúgbò yìí ti sọ bẹ́ẹ̀ àṣekú àwọn àfẹ́ níbẹ̀ ni ọ̀gá gbogbo onímọ́tò ìyẹn lọ́yọ̀ ṣe é lọ́sẹ̀. Ẹ̀ẹ́dẹ́kun ẹ̀ máa bá ṣe fún ọ̀rọ̀ kárí àṣekú ọ̀rọ̀ kárí ọ̀rọ̀ kárí. Àṣekú pẹ̀tẹ́lẹ̀ ẹ bá tọ́jú ṣe fọ̀bọ̀ ọ̀gbọ̀ ìgbòkílà. Ẹgbẹ́ ìgbẹ́ àbáyá ni ó pè é wọ̀ ṣe. Ṣé pàbọ̀ ẹlẹ́gbẹ́ ṣé pàbọ̀ ṣé pòye bọ̀ Ojúgbọ́lọ̀ mẹ́ Aláàjì Kábírù ògún náà ọmọ Sunday Ìbàdàn orí dáàbì ìbò àwọn tí ò sí ní ibẹ̀ wọ́n pè wọ́n fẹ́ rí bàbá dáàbì ìbò ọlọ́gbà ní máa sọ̀rọ̀ fún òfin lé ìwọ̀n.